gé ọwọ́ Hafsat pamọ́ láti fi ṣe àjò owó Abdulrahman ló sọ bẹ́ẹ̀. Ìgbẹ́jọ́ Abdulrahman Bello àti àwọn mẹ́rin míì tí wọ́n máa ń jẹ́jọ́ olórí ikú Hafsat Yetunde Lawal ó mà tó tẹ̀síwájú ní ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Kwara. Nǹkan bíi aago 9 òwúrọ̀ onígbẹ́jọ́ náà, èyí tí adájọ́ Christiana Ajayi tó máa darí rẹ̀. Lẹ́yìn táwọn agbẹjọ́rò tí wọ́n máa ṣe ìfarahàn tán, ó ní ẹlẹ́rìí àkọ́kọ́ ìǹspẹ́kítọ̀ ọlọ́pàá Ayọ̀délé Àṣìṣì láti ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ́ àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara. Ó mà ló máa sọ wípé ní ọjọ́ 14 oṣù kejì ọdún 2025 ó ní wọ́n máa gbé ẹjọ́ ìpànìyàn àti ìfipábánilòpọ̀ tí wọ́n fi kan Abdulrahman Bello. Ó ní wọ́n máa gbé wá sí ọ́fíìsì àwọn láti àgọ́ ọlọ́pàá ọjà ọba nílùú Ìlọrin. Ó ní lára àwọn ẹ̀rí tí wọ́n máa gbé síwájú àwọn, ó ní ọwọ́ méjì, tábìlì, àdá, àáké, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ méjì, ike ọ̀dà àti rọ́bà tí wọ́n rọ ẹ̀jẹ̀ sí. Àṣìṣì máa sọ fún ilé ẹjọ́ pé CP Abu Idrisi, SP Dansi Eniola àti ASP Dada Ṣẹ́gun ó ní wọ́n máa gbé iṣẹ́ ìwádìí náà fún. Ó wá ṣàlàyé pé lásìkò tí ìwádìí náà máa ń lọ lọ́wọ́ ìní òun máa mú Abdulrahman Bello wọ yàrá ìwádìí tí òun sì béèrè lọ́wọ́ rẹ̀ pé èdè wo ló gbọ́ dáadáa, tó sì ní èdè òyìnbó ó lòun gbọ́ dáadáa o. Lẹ́yìn náà ó ní àwọn wá àwọn agbẹjọ́rò fún un. Lẹ́yìn náà ní àwọn wá agbẹjọ́rò fún un tó sì kọ gbogbo àwọn àkọsílẹ̀ rẹ̀ èyí tó buwọ́lù fúnra rẹ̀. Lẹ́yìn tó bá agbẹjọ́rò náà sọ̀rọ̀, ẹlẹ́rìí náà ó sọ fún ilé ẹjọ́ pé gbogbo ohun tí Abdulrahman Bello máa sọ ní àgọ́ ọlọ́pàá ó ní àwọn ká sílẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀rí. Ó wá sọ wípé ní ọjọ́ 18 oṣù kejì ó ní ikọ̀ olùwádìí ó mà ló máa lọ sílé Abdulrahman Bello tí wọ́n sì bá yẹtí tó jẹ́ ti Hafsat Yetunde Lawal, bàtà, ìwé ògùn pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Hafsat Yetunde Lawal. Ìǹspẹ́kítọ̀ Àṣìṣì ó máa ṣàgbékalẹ̀ fọ́nrán ọ̀rọ̀ tí wọ́n gbà lẹ́nu Abdulrahman Bello lásìkò ìwádìí tí agbẹjọ́rò ìjọba tó tún jẹ́ kọmíṣánná fétò ìdájọ́ Senior Ibrahim ó mà ló máa rọ adájọ́ o láti gba fọ́nrán náà wọlé gẹ́gẹ́ bí ẹ̀rí tí adájọ́ sì gbà wọlé o. Lẹ́yìn náà ó ní wọ́n ṣàfihàn fọ́nrán tí wọ́n fi gba ohùn àti àwòrán Abdulrahman Bello kalẹ̀ fún ilé ẹjọ́ o. Inú fọ́nrán náà tí wọ́n ṣàfihàn nílé ẹjọ́ o, Abdulrahman Bello ó mà sọ wípé òun àti Hafsat Lawal àwọn pàdé lórí ẹ̀rọ ayélujára, àwọn sì jọ ń sọ̀rọ̀ láti fi ara wọn o. Ó ti pẹ́ tí Hafsat tó ti máa ń ṣèlérí fún mi pé òun máa wá kí mi nílé. Ó ní lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ náà wáyé, Hafsat ó wá sí ilé òun o tó sì sọ wípé ebi máa ń pa òun bó ṣe dé o, tí òun sì lọ ra oúnjẹ fún un. Ó sọ wípé lẹ́yìn tó jẹun tán ó ní àwọn jọ lájọṣepọ̀ àmọ́ tó mà dákú o lẹ́yìn ìbálòpọ̀ náà nítorí pé mi ò lè dá òkú rẹ̀ gbé jáde. Ó ní mo fi kún òkú rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ o, mo sì gé ọwọ́ rẹ̀ méjì láti fi ṣe àjò owó. Àṣìṣì mà tún sọ fún ilé ẹjọ́ pé ìdí tí àwọn ọlọ́pàá tí wọ́n fi mú àwọn mẹ́rin tó kù tí wọ́n jọ ń jẹ́jọ́ ni pé ìwádìí fi hàn pé wọ́n ní ìbáṣepọ̀ pẹ̀lú Abdulrahman àti pé o àwọn ló ń pè é jùlọ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Bákan náà òun ló ní àwọn kò bá ohun tó mú ìfura dání o nígbà tí àwọn dé ilé olùjẹ́jọ́ kejì nígbà tí àwọn lọ sí ilé rẹ̀. Ẹlẹ́rìí kejì ó ní Ahmed Ọlátayọ̀ láti iléeṣẹ́ tó ń rí sọ̀rọ̀ ìyanjú aáwọ̀ ní ìpínlẹ̀ Kwara. Ọlátayọ̀ ṣàlàyé fún ilé ẹjọ́ pé ní ọjọ́ 14 oṣù kejì ọdún 2025 ó ní àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ó mà ló máa pe òun sí olú iléeṣẹ́ wọn ní Ìlọrin láti wá jẹ́ agbẹjọ́rò fún Abdulrahman Bello. Ó ní òun máa buwọ́lù ọ̀rọ̀ tí Abdulrahman máa kọ sílẹ̀ fúnra rẹ̀ tí wọ́n sì ṣàgbékalẹ̀ fọ́nrán ibi tó ti ń buwọ́lù ọ̀rọ̀ náà tí adájọ́ sì gbà wọlé gẹ́gẹ́ bí ẹ̀rí. Ẹlẹ́rìí kẹta ni arábìnrin Aremu Sarah Kòsémánì tó jẹ́ olùkọ́ ní ilé ẹ̀kọ́ Memorial College nílùú Ìlọrin. Ó ní olùkọ́ èdè Yorùbá ní òun. Ó ní ọjọ́ 6 oṣù karùn-ún ó ní iléeṣẹ́ ọlọ́pàá máa pe òun láti wá tú ọ̀rọ̀ tí Abdulrahman Bello máa sọ lédè Gẹ̀ẹ́sì sí Yorùbá tí òun sì tú. Agbẹjọ́rò olùjẹ́jọ́ ó máa sọ fún ilé ẹjọ́ pé èdè Yorùbá ó ní arábìnrin Aremu máa gbọ́ dáadáa pé ó ṣeé ṣe o kó
ṣe àṣìṣe lásìkò tó ń tú ọ̀rọ̀ náà sí Yorùbá lẹ́yìn gbogbo atótónu òun ni adájọ́ ó mọ̀ ló mọ̀ sún ìgbẹ́jọ́ síwájú di ọjọ́ 4 oṣù kẹfà ọdún 2025 fún ìtẹ̀síwájú ìgbẹ́jọ́ náà. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ dẹ̀ máa comment. ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa o kẹwàá bá wa tẹ notification bell láti lè máa àwọn ètò wa lọ́kọ̀ òjọ̀kan tó bá ti gorí ìkànnì. ẹ ṣé púpọ̀ tẹ́ wò wá o àbúrò ní ṣe wá lágbára Ọlọ́run Elédùmarè.